ló máa sọ fún wa wípé darkness wà nínú music industry Nàìjíríà kò sí wọ́n gọ́gọ́ fúnra ẹ̀ lára darkness tó wà nínú music industry yẹn ni ìwọ gọ́gọ́ fúnra ẹ̀. Mo kékeré mo ní Tiwa Tope ó yẹ kó ti da godmother sínú music industry Nàìjíríà sóbìnrin tó ń ṣe dáadáa. Mú ẹnìkan nínú àwọn upcoming tó jẹ́ obìnrin mú wọn kó dẹ̀ fẹ́ nìkan ní fàásì ń bẹ̀. Ìwọ náà tọ́ka sí obìnrin kan tó wà Nàìjíríà tó jẹ́ young coming àbí upcoming female artist ní Nàìjíríà tó ti fún ní fàásì àbí èèyàn tó fún ní fàásì rí ní Nàìjíríà àbẹ́nìkan tó ti gba ọrẹ fèmù ẹ tó ti gba ọlá fèmù ẹ tó ti blow through fèmù títí ẹ tọ́ka sí ẹnìyẹn kó mú jáde ká bàbá sọ̀rọ̀. Ó wá release album lẹ́jọ́ mẹ́ta ẹ̀ mo rò pé album yẹn flop ó wá sórí social media wá ń pariwo káàkiri wá kígbe bí ẹyẹ ọ̀pẹ́ rẹ̀ ó ti bó ṣe rí lára náà ó dẹ̀ kó wọ́n ti dẹ́ ìṣọ̀kan tó ń ṣẹlẹ̀ fún ẹ.